àbí kí kéèyàn máa pe Ọlọ́run níjà. Mi kì í ṣe Ọlọ́run, ṣùgbọ́n tí n bá ti fààyàn lọ́lọ́run lọ́wọ́ nǹkan ti ṣe. àwọn èèyàn gan sọ pé bóyá olórin yẹn mọ̀ọ́mọ̀ ṣe kinní yẹn ni. Tó bá mọ̀ọ́mọ̀ ṣe okùn wọn kọ lọ, ẹni tó bá kan ẹbí ẹ̀ ará ẹ̀ lábùkù níta òun ló lábùkù. Àwọn èèyàn ṣáà rí pé ń bẹ̀ mi ò rúdù padà, mi ò dẹ̀ pẹ́ nìyẹn lórúkọ, mi ò dẹ̀ padà pé kí n pe lórúkọ àbí kí n gba microphone kí n sọ pé ọ̀rọ̀ ọjọ́ yẹn no, because before then a ti pàdé mi kan tá a ti yọ̀ gara wa, mi ò wá mọ sin fún tijọ́ yẹn again. Àti mo dẹ̀ máa rí tí gbogbo ẹ̀dẹ̀ tó ti blow sórí internet, mi kàn fẹ́ kẹ́ni tí ń distract Abẹ́òkúta prophetic invasion tí mo fẹ́ ṣe àti luli tí mo fẹ́ ṣe ní alẹ́ Friday àti Sunday September 29. I repeat, above all, I will never call evangelist Lanre Teriba. Mi ò ní pè wọ́n lórúkọ, mi ò dẹ̀ ní disrespect wọn, mi ò dẹ̀ ní stop láti máa nífẹ̀ẹ́ wọn, but I leave everything for God.